Sufi tiwa tòní àti Yusufi wa padà. Kọ́tà àlìyá. Lójú ọ̀nà tó ga táwọn ẹni Ọlọ́run gbé lọ́wọ́ àwa tòní ti yí padà ní tìtorí ayé. Bisu ilé kúlókè wà ní ìgidì wà kúbó fèrè kọ́ọ̀lì wà níyà. Bisu ilé kúlókè wà ní ìgidì wà kúbó fèrè kọ́ọ̀lì wà níyà. Tọ̀ríkọ̀tún àlìkọ́dìríyà tọ̀ríkọ̀tún àlìsọ̀fíyà. Kí ló jẹ́ ayé padà? Súnmùlù kúlùkì. Bisu ilé kúlókè. Ìwà abúlé ń bẹ lọ́kàn gbogbo ẹni tí ń lóhùn ṣe Súnfí lónìí. Wọ́n lè hẹ́kìdì. Àtẹ̀gàn àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún má tóbi. Wà kúbó Tí ń bẹ lọ́kàn àwọn onítàsọ́wọ́fún tòní ní sọ yẹn. wà kúbó fèrè kọ́ọ̀lì wà níyà. Àtọ̀rọ̀ bú ẹnu ọ̀pọ̀lọpọ̀ onítàsọ́wọ́fún lẹ́yìn tí máa rọ̀rọ̀ burúkú lónìí. علينا لاقتدابهم بسوء الخلق والعقد وخبث القول والنية. طريقتنا لقادرية طريقة آل صوفية. سوء الخلق. بسوء الخلق. Gbogbo tí ń jẹ́ àwọn abú lọ́dọ̀ àwọn onítàsọ́wọ́fù tòní láti bá. بسوء الخلق. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń rólé àwọn khalifa tí wọ́n ń rólé àwọn bàbá wọn. Àlífà òun ni bá yín sọ yìí. بسوء الخلق. Ẹ dákun torí Ọlọ́run, ìwà bàbá, ìrìn bàbá, ọ̀rọ̀ bàbá, ìṣesí bàbá ọ̀dọ̀ wọ̀nyí. بسوء الخلق والعقد Òun ni ò ní jẹ́ kí àyàn dá. وخبث القول والنية. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ khulafa, àwọn tó bí wọn, ọ̀pọ̀lọpọ̀ kó wá hùwà táwọn tó bí ń kù mọ́ láyé. بسوء الخلق والعقد وخبث القول والنية. وخبث القول والنية. Su'ul khulqi. Ayé tòní láti rí káwọn èèyàn má juwọ́lẹ̀ fáwọn tí wọ́n ṣáájú wọn mọ́. والعقد Amirul Muhajirin ṣe ń tẹ̀sójú rẹ̀. وخبث القول والنية. Mọ̀lánà Shehu Salati. سوء الخلق. Bá wí bẹ́ẹ̀ dáadáa. بسوء الخلق. Ìwà rẹ̀, àníyàn rẹ̀, inú rẹ̀, ọkàn rẹ̀. Òun ni Mọ̀lánà Shehu Salati fi ṣẹ́kù títí lónìí. بسوء Kíni ẹjọ́ sọ yọ pẹ́. Gbogbo ọmọbìnrin tọ́lọ̀ ń fa àfàǹdá Salati pátá bí wọ́n ti rẹwà tó tí wọ́n ní gbogbo nǹkan tó tẹ́jọ́ máa wà níyì Ọlọ́run tó. Kò sí kan nínú wọn àwọn mọ́kànlá tó jọ́ ọmọbìnrin Shehu Salati. Kò sí kan nínú wọn tá àfàǹdá fi fún lówó nù wọn. تصوفنا لبأس العلم. Àwọn mùrídì ni wọ́n fi fún, àwọn ọmọ kéwú ni wọ́n fi fún. لباس العلم Ẹ wo ìwà. والتقوى الإلهية. Bàbá wọn sọ pé Shehu Salati ìwà ni Shehu Salati fi ṣe gbogbo nǹkan. طريقتنا القادرية طريقة آل صوفية طريقة آل صوفية والعقد Onítàsọ́wọ́fù tòní. بسوء الخلق Kẹ́ni mọ́ni ní bẹ lọ́kàn gbogbo wa. والحقد. Ká dìtẹ̀, ká sọ̀tẹ̀, òun ní bẹ lọ́kàn gbogbo wa. Gbogbo àgbàlagbà tí ń bá ń da inú ilé àwọn ẹni Ọlọ́run rú, Ọlọ́run ó da inú ilé rẹ̀ rú kó tó kú. وخبث القول والنية. Ọ̀nà sùn náà kó dùn mọ́ mi. وخبث القول والنية. بسوء الخلق والهدد وخبث القول والنية. طريقتنا لقادرية طريقة آل صوفية.
والحقد. kẹwàá sàwa nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún nílé sàláàtì gbogbo ẹni tó bá ti ní haraka tó dáa bó bá ti parí wá sáwí tán yóò wọ̀ọ́dù nínú ọba àwọn ògùn nìkan. وخبث القول والنية. gbogbo àwa tó ní ẹja jìnnà sí ọ̀rọ̀ kọ́rọ̀ tá a máa sọ. طريقتنا القادرية. àtàníyàn tí ó dáa. طريقتنا ìdí yẹ tasawufu ìwà níjẹ́bẹ̀ àti kádọ́rọ̀ mà níjẹ́bẹ̀. طريقة أهل. àwọn tí wọ́n wá ṣe tasawufu yẹn tinútinú tọkàntọkàn àwọn náà lọ́nà òun kálẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan yìí. طريقتنا القادرية. mo fẹ́ béèrè lọ́wọ́ tiwa ṣé tasawufu lè yí táwọn ṣe yìí. طريقتنا القادرية. tasawufu aláṣọ wíwọ̀ nìkan lámójútó. طريقة أهل الصوفية. tasawufu onífìlà òun lámójútó. بسوء الخلق. tasawufu bàndírì òun lámójútó. بسوء الخلق. tasawufu kárìmí tasawufu tí ń bẹ lóde tòní òun ni kárí àwọn tí wọ́n ṣe wá lóore ká sì dènà ìwọ̀n fún àwọn kọlù lóore wa. بسوء الخلق والحقد. kéèyàn ó sì mọ ìyanu kó ní àwọn kó ní Shehu Salati kọ́ ló ṣe òun lóore mọ́. وخبث القول والنية. wọ́n ń dá wàhálà alẹ́ náà tó pọ̀. سوء الخلق. wọ́n ń dá fìtínà náà lẹ̀ tó pọ̀. سوء الخلق. bí tí ń bẹ lókè náà ní ń bẹ sálẹ̀. بسوء. kódà wọ́n ti ṣe débi pé wọ́n tún ti fẹ́ dàárín àwa àti bàbá ọlọ́run gbọ́rú báyìí. بسوء الخلق والحقد. ó sì yẹ káwọn máa pé ṣètánì ní mẹ́mẹ́. وخبث القول والنية. gbogbo bí tí ṣètánì bá sì wà kì í tún bẹ̀ sẹ́yìn kì í ṣe bẹ̀ júgújúgú ni o. طريقتنا القادرية. gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ṣe dáadáa tí wọ́n dá sí ọ̀rọ̀ náà ni wọ́n lọ́wọ́ mú káwọn lè yìí. طريقتنا القادرية. طريقة أهل صوفية. gbogbo àwọn tí wọ́n ti lọ ọ̀kan ni wọ́n ṣe wọn ò ṣe tasawufu wọn pẹ̀lú síyásà. تصوفنا لباس العلم. pọ́lítíìsì ni tasawufu là ń ṣe nísìnyí. تصوفنا. bàbá wa Kabara bàbá wa Shehu Salati bàbá wa Ọlọ́ngbọ́ gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ kò sí tí wọ́n dìrọ̀ mọ́ ọ̀kan ní torí kọ́lọ́ wọn ọba ọ̀kan ni. تصوفنا لباس العلم. bọ́lá bá sì ṣẹlẹ̀ láàrin ara wọn gbogbo àwọn bàbá tá a wí yìí àwọn náà máa ní gbólóhùn aṣọ. bàbá wa Kabara bàbá wa Salati bàbá wa Ọlọ́ngbọ́ kò sẹ́ni tí ì ní gbólóhùn aṣọ. àmọ́ ẹnìkan tí ó gbọ́ òsì torí wọ́n máa pe tọ́lọ́hùn làwọn gbé lọ́wọ́ sí tọ́lọ́hùn làwọn tó gbé lọ́wọ́ mọ́. وآل الفضل من القدم. جميعهم لصوفية. gbogbo ṣètánì tí ó tún wá da gbogbo ilé àwọn ẹni ọlọ́run àfẹ́. طريقتنا القادرية. àwọn èèyàn ti wá rí opportunity pé tá a bá ti mú máìkì lọ́wọ́ èmi náà fèsì. طريقتنا القادرية. bọ́ọ̀bá ló mèsì fọ̀ tọ́ ló mèsì fọ̀ dákòjòkó. ọba ló mèsì fọ̀ tọ́ba ló mèsì fọ̀ òsì rántí ijọ́ tí. طريقتنا القادرية. bọ́ọ̀bá ló mèsì fọ̀ tí sì dá ọ lẹ́nu tó lè fọ̀ ó yẹ kó o rántí ijọ́ kan tí wọ́n di ọ sínú ilé tẹ́ni tó fẹ́ràn rẹ jù ó wù ọ báyìí pé òun náà ló lọ yìí. طريقتنا القادرية. gbogbo nǹkan ní ń tẹ̀ yìí àlùbáríkà gan tán. طريقتنا القادرية. Maka wa ni lórí yà yìí Abẹ́òkúta ni Madina wa. طريقتنا القادرية. ṣètánì ló fẹ́ dé yìí. àwọn tí wọ́n sọ tí ó gbà sọ náà lọ́wọ́ múlẹ̀ ní pàkátà yìí. طريقة أهل صوفية. kò sí oríire kan bí ìjà àjà anabi ò pé kọ jà kọ làyàn mọ́lẹ̀ anabi ò pé lóhun ní ìjà kò pé lóhun ní alágbára laysa shadidu man galaba an-nas innama shadidu man galaba nafsahu 'inda al-ghadab. طريقتنا القادرية. kí ló dé táwọn onítàsọ́fù tá a máa ka àdísì tá a nílò. طريقتنا القادرية. kí ló dé tá a máa dira wa mọ́nú. طريقتنا القادرية.
ahli sufiya tariqatuna. Odidi sẹ́wù mi yóò di mùrídìí rẹ̀ mọ́nú. Tariqatuna al-qadiriyya. Àyèmáyé mùrídìí náà di sẹ́wù rẹ̀ mọ́nú. Tariqatuna al-qadiriyya. Ẹ wá wo gbogbo orí Facebook, ẹ wo gbogbo tí ń lọ mbẹ. Lọ́tún ayé ló sì ayé, ọ̀nkálùkù wa pé tèmi ló dáa jù, tèmi ló ṣe jù, tèmi ló dáa jù. Ta ló sọ fún yín pé ó dáa wájú ọlọ́? Tariqatuna al-qadiriyya. Báwọn tó bí yín ti gbé kalẹ̀ lẹ́sẹ̀ ń. Tariqatu ahli sufiyya. Gbogbo ọmọ tí ń bá sọ bá dàrú ni, abajẹ́ ni kí gbogbo ó tiẹ̀ dàrú. Ọmọ àlè ọmọ ní kọjọ àwọn bàbá ẹ̀. Tariqatuna al-qadiriyya. Kí ló fẹ́ dàrú? Kí ló fẹ́ bàjẹ́? Tariqatu ahli sufiyya. Ilé táwọn bàbá rẹ̀ mọ, wọ́n fẹ́ wó. Tasawwufuna. Bí wọ́n bá wó kí làwọn ọmọ tí ó dé bá. Libasul ilmi. Gbogbo àwọn táwọn sọ̀rọ̀ ẹja máa ń tá a máa sọ. Torí òní kọ́, ìjọ kan bẹ tẹ́nu yẹn òní sọ nǹkan kan mọ́. Wattaqwa lillahi. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì àgbákò lórí Facebook tó ń kálukú fi ń búra wọn. Tá a sì pé ń tasawufu, á tasawufu. Tariqatuna. Ṣé tasawufu náà là ń ṣe? Tariqatuna al-qadiriyya. Wallahi al-azim laysa bi tasawuf. Tariqatu Torí ahli. tí tasawufu fẹ́ kọ́ wa, níta bá ṣe tó bá dóra wa ká pera wa ká sọ ni. Tariqatu ahli sufiyya. Òun láàfin ní sọ̀fà olùkọ́ni. Tasawwufuna. Lọ́kàn wa fi mọ ìjọ lamọ̀tàkù. Libasul Àwọn tó bí wọn náà ni wọ́n ń lọ ni wọ́n ń kú.